Ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́ ẹnu tẹ́ bá ti ń wò mí. Gẹ́gẹ́ bí àṣà mi, nǹkan tí ò lè fún yàn. Ọlọ́gbọ́n nìkan ni mo pè. Ẹni tó ní ọgbọ́n, tó ní àgbọ́yé, tó tún ní àròjinlẹ̀. Ìtẹ̀síwájú lórí bí a ṣe lè sin nǹkan ọ̀sìn ní ilẹ̀ Yorùbá. Torí kò sí nǹkan tí o fẹ́ ṣe ní ilẹ̀ Yorùbá tí kò ní ẹ̀kọ́. Nǹkan tí o bá ti mọ̀ ń pa ẹ̀, o lè dédé jí lóru ọjọ́ kan pé ló fẹ́ máa ṣe. So lórí nǹkan ọ̀sìn ni. Ẹ káàárọ̀, ẹ jẹ́ bá a dárúkọ yín fáwọn ará ilé kẹ́dẹ́ ẹ bá. káàárọ̀ ẹ kojú wọn. Orúkọ mi ni Muftau ọmọ Yeni láti Igbó Wọ́ra Ìbàràpá méjèèjì ilé Bánsà. ilé Bánsà. Ẹ jẹ́ bá mi ṣàdúrà fáwọn ará ilé. Ẹ̀yin aráalé, mo dúpẹ́ lọ́wọ́ yín, ẹ kú àdúró tì wá, a máa rí ṣe o. Ní àṣẹ, àmín àmín àmín. Ní òwúrọ̀ yìí, ẹ jọ̀ọ́, ìbéèrè tí mo sì béèrè náà tí à ń sọ̀rọ̀ nípa ẹ̀ pé kí ni ẹ̀kọ́ bí a ṣe lè sin nǹkan ọ̀sìn àti pé kí ni àwọn nǹkan ìyá òkè kàkà bẹ̀rẹ̀ láti inú omi. Báwo ni wọ́n ṣe ń sin àwọn nǹkan tó wà nínú, báwo ló ṣe ń bímọ, báwo ló ṣe ń rẹ̀ sí, báwo ni ìṣesí wọn. Ṣé lè ṣàlàyé fún wa ká bẹ̀rẹ̀ láti bí abí ìgbẹ́ ọ̀nì. Ẹ̀yin ọ̀ọ́ni tẹ́ ń wo yẹn crocodile, ìgbà tí ó wà inú omi ni ilé tiẹ̀, ó tún sunú ilé tó wà nínú omi. Tó bá gbẹ́lẹ̀ tán á tún fi rúmà pa lọ sí outside tí ì ṣe inú omi. Crocodile jẹ́ ẹranko kan tó jẹ́ ọ̀gá àwọn ẹja, bàbá ẹja, ṣàkíní la máa ń pè lédè Yorùbá. ṣàkíní ni la máa ń pè. Tí ó bá dàsìkò tí ó fẹ́ hí ẹyin, ó máa lọ síbi tí iyanrìn wà lẹ́gbẹ̀ẹ́ odò, á gbẹ́lẹ̀, á máa hí ẹyin síbẹ̀, á fi ọyọ kan, á fi sàmì, á fi ọyọ kan sí òkè yèèpẹ̀ yẹn, ìyókù wà ní abẹ́ yèèpẹ̀. Tó bá ti ṣeré lọ, tó bá ti dé, á tún hẹ́yìn. Tó bá hẹ́yìn tán, tó bá fẹ́ sàbà, ìyàwó ló hẹ́yìn, ìyàwó máa kú bẹ̀, ọkọ ló máa wá sàbà lé. Ọkọ máa ṣọ́ ẹyin yẹn, ó máa fọyọ kan síbẹ̀. Tó bá ti fọyọ kan síbẹ̀, tí ìyàwó bá ti wá jíjẹ mímọ́ lọ, ọkọ máa wà ńbẹ̀. Tó bá ti di àsìkò tí ó bá fẹ́ pa ọmọ, tọ́ndà ló máa bá pa ọmọ yẹn, àrá máa sán, ó máa skátà yẹrin yẹn, táwọn ọmọ yẹn máa jáde. Àwọn ọmọ yẹn dàbí aláǹgbá, akọ aláǹgbá tó tóbi dáadáa ní àti kékeré. Tára bá ti sán báyìí, tó bá ti pa tán báyìí, ó wá kó wọn sí sàkání ibi tí bèbè omi wà, tó jẹ́ inú ẹ̀gbẹ́ rà. Ǹjẹ́ ẹ mọ ìgbà tí ọjọ́ mélòó ló máa fi ń sàbà? Crocodile ó máa ń sàbà ní oṣù mẹ́ta ló máa fi hí ẹyin. Lẹ́yìn oṣù mẹ́ta, ìyàwó ò ní débẹ̀ mọ́, ọkọ ló máa débẹ̀, ó ti sàbà ní. Tó bá ti wá sàbà tán, tí wọ́n ti pa ẹyin yẹn tán, tára ti sán tó ti pa ẹyin yẹn tán, ọkọ náà ló máa dáàbò bo àwọn ọmọ, tó máa kó wọn síbi tí omi ò ṣàn. Bá ti kó wọn síbi tó omi ò ṣàn, kálukú ọmọ máa bá tiẹ̀ lọ, wọn kì í tẹ̀lé ìyá wọn, wọn kì í tẹ̀lé bàbá wọn, máa wá jíjẹ mímọ́ lọ. Tá bá fẹ́ sìn wọ́n, torí àwa máa ń dẹ odò lọ́dọ̀ wa. Odò wa ní òfìkì àti ọ̀yẹ́. Tá bá fẹ́ sìn wọ́n, èyí tí símínì wa bá mú àbí àwọn wa mú, ó dàbí aláǹgbá báyìí, á wà lọ ṣe ìkòkò kan sí ẹ̀gbẹ́ ilé. Ìkòkò tá a ṣiṣẹ́ ẹ̀gbẹ́ ilé yẹn, á kọ́ fi wọ́n sínú ìkòkò yẹn. Wọ́n máa ṣeré, á máa fún wọn ní òkú ẹja, òkú ẹran, àwọn máa lọ jù síbẹ̀. Tó bá di pé ó ti fẹ́ dàgbà bí àlégbà, ó ti fẹ́ tó àlégbà, a ṣẹ̀ máa lọ gbẹ́ ilẹ̀, a ṣẹ̀ máa kọ́lé tiẹ̀ fún. Tá bá ti kọ́lé tiẹ̀ fún tán, a fi síbẹ̀, a máa jókòó ẹ̀jẹ̀, òkú ẹja, ó láìpẹ́ gan, a máa jẹ. Tó bá ti jẹ, tó bá ti yó, a lọ sùn ní pálásì ẹ̀, á kúrò nínú omi. Ọ̀ọ̀ni ò kì í sùn nínú omi, ó ní pálásì, ó ní ó máa pa lọ ní ilé. Nísàlẹ̀ omi àbí níta? Ó máa gbẹ síta ní àti wọ omi báyìí. Pé tó bá ti kúrò nínú báyìí, kó wọnú ilé lọ ní tiẹ̀. Tó bá ti wá dàgbà, tó bá ti di pé a fẹ́ pa o, àbí pé a ti sìn dáadáa o, tébí bá ti pa, tó bá ti kọ ẹnu sókè báyìí, ẹ máa rí àrá tó bá ti sán párá, tó bá ti sálẹ̀gbẹ̀ẹ́ ilé báyìí, ẹ ti mọ̀ pé ebi ń pa ọ̀ọ̀nì yìí nìyẹn.
a tún máa lọ gbé oúnjẹ fún. ẹni sọ ṣé àrá tẹ̀ ń sọ yẹn àrá gangan tọ́ndà tó bá jẹ́ pé àsìkò ẹ̀rùn ní kọ́. ó gbọ́dọ̀ sùn káràrà láìrọ̀ òjò wọ́n á ti mọ̀ pé olówó àti mọ̀ pé ebi ń pa. àrá tó máa sọ yẹn etí olówó ẹ̀ nìkan ló máa gbọ́ nàbí àrá tí gbogbo ayé máa gbọ́. àwọn gbogbo èèyàn máa gbọ́ pé nǹkan kan ṣáná lẹ́gbẹ̀ẹ́ lé bàbá yìí lórí pé ẹran yẹn ebi ti ń pa ẹran yẹn ó ti lanu sókè bàbá yẹn sáré ẹni tó bá lóko ẹran o ẹni tó bá lóko ajá ẹ bá ń gbé o àwọn kọ́sọ́mà tiẹ̀ ti wà tí wọ́n láìkí ọ̀nì yẹn láti máa wò wọ́n máa fún ní oúnjẹ láì jẹ́ pé wọn ò ní jẹ́ kébi pa. Crocodile wá jẹ́ ẹran kan tó jẹ́ pé tó bá tóbi tán pátápátá wípé tẹ́wọ́n bá fẹ́ pa nǹkan kan wà nínú àwọn ọlọ kéékèèké kan bá wà nínú bíi òkúta báyìí iye ọdún tó bá lò iye òkúta yẹn la máa bá nínú ìta bá pa. ìjọ tó bá ti bí tó ti ń dàgbà iye ọdún tó bá lò láyé tí ẹ bá máa pa iye òkúta yẹn la máa bá nínú ẹ̀ bẹ́ẹ̀ ni òkúta yẹn tá a bá pa nínú ẹ̀ tán ìwọ tó bá ní oore ọ̀fẹ́ láti ṣe àsìkò ẹ̀ tó bá fún ẹ lọ́yọ̀ kan tó bá fi sínú ilé tó jù sínú àmùtẹ́ fi nu ìgbóná kí ìgbóná kan ò gbọ́dọ̀ wọnú ilé yẹn gbogbo àdúgbò yẹn ìgbóná ò gbọ́dọ̀ wọ bẹ̀rẹ̀. nínú àwọn òkúta yẹn ọyọ kan kó kéré báyìí ní bá ti sọ sínú ilé yẹn yí pé inú omi lọ sọ sí káwọn mọ́ máa bu mu a máa bu mu inú omi yí ká máa bu mu omi yẹn ò gbọ́dọ̀ gbé a máa bu sí ìgbóná ò gbọ́dọ̀ wọ bẹ̀ mọ́. títóbi rẹ̀ ọlọ́run ẹ̀yin ọlọ́gbọ́n olóye iṣẹ́ ń gbọ́. Crocodile jẹ́ ẹran kan tí ọlọ́run fi ṣìkẹ́ àwa ọmọ ènìyàn láti máa sìn nínú ilé tó simple gan but àti kó má jáde gangan ni kókó ẹ̀ ká má gbà láyè kó jáde torí kò fi ń bá èèyàn ṣeré tífùgàn kò fi ń bólówó ẹ̀ ṣeré kébi bá ń pa kò fi ń bólówó ẹ̀ ṣeré. ṣé afẹ́ ní òun náà dàbí kìnìún yẹn. kìnìún etí odò ni kìnìún ní odò torí ní gbogbo ẹni tó wà lódò pátápátá sàkíní lọ́ba wọn gbogbo ẹja sàkíní lọ́ba ẹja bíléèdì kan wà níbi ìrún ẹyin tó bá dàgbà tán ọ̀bẹ ni ibi tó bá ti fi gé oge ni eyín ẹ̀dẹ̀ rèé pọ̀ láhán níbi tó bá ti mú eyín ẹ̀ tó bá ti kì í bọ̀ báyìí ó ń gbé lọ ni àti jùúlẹ̀ ó lágbára àti kó jẹ kì í ṣe pé ẹranko kan tó máa ń mú nǹkan tó máa ń mu tì láàbọ̀ tó bá ti lè mú báyìí òun mú lọ ni because kò láhán tó máa fi gbé e sílẹ̀ padà ó máa mú wọnú òun lọ ni ẹni yẹn ó ń tọ̀ ẹ̀ ọlọ́run má jẹ́ kó jẹ́ èèyàn ẹranko ni kó máa gbé lórí ẹ̀. Crocodile jẹ́ ẹranko kan tí wọ́n fi ń ṣe awọ ẹ̀ a máa fi ṣe prep food tí ìgbọ̀n gbọ́dọ̀ prep awọ ẹ̀yìn ẹ̀ kíní tó wà lẹ́yìn ẹ̀ tó bá ti dàgbà tán prep food la máa fi ń ṣe tí ó jẹ́ pé ọdẹ máa dà á sára báyìí. ẹni sùn ọ̀rọ̀ tẹ́ ń sọ jẹ́ nílẹ̀ Yorùbá àwa náà ní bulletproof. òun ní prep food tọ̀dọ̀ wa táwa ń lò káwọn òyìnbó tó gbé tọ̀dọ̀ wọn dé àwọn ọ̀tọ̀ òyìnbó gan wọ́n ń lò mọ́nú aṣọ tí wọ́n dá sí prep food torí ìbọn kò lè wọ ẹ̀yìn ẹ̀ mọ́ tó bá ti dàgbà tán ìbọn gbọ́dọ̀ wọ ẹ̀yìn ẹ̀ ibi tá a máa ń yìnbọn sí níbi ọ̀nà ọ̀kun ẹ̀ tó máa fi ń ní tó máa ń dàbí àmbẹ̀là ibẹ̀ la máa ń yìnbọn sí tàbí ọ̀fà. ẹ̀yìn ẹranko yẹn jẹ́ ẹran tá a kì í pa níjọ́ kan tó bá ti dàgbà tá a bá ti yìnbọn sí níjọ́ kan tá a tafà sí níjọ́ kan ó di jọ́ kẹta ká tó máa wà káàkiri kò dẹ̀ kí ń kú sínú omi wọ́n máa jáde síta ni. ẹni tí ò yìnbọn sí gan ló máa rí i pé àwọn ẹran kan ń bẹ ibi tó kú sí o. tó bá yìnbọn sí kò ń kú lójú ẹsẹ̀. kò ń kú lójú ẹsẹ̀ o tó bá yẹ pé ńlá o bẹ̀tẹ̀ àwọn kéékèèké tí wọ́n ń pa tí a bá pa Crocodile tán a máa ń kó apẹ̀rẹ̀ méje nínú ọ̀kan apẹ̀rẹ̀ ẹni báàfù tó máa kúnnú báàfù méje àtòrí ẹ̀ orí ẹ̀ ẹni méjì lè jókòó lérí ẹ̀ tó máa fi jókòó tó bá tóbi tán àti pa dáadáa lóko wa lábúlé wa ló fi kì àti ọ̀yìn bàbá mi ló pa á fi eré ẹ̀ jókòó báyìí èmi ò tiẹ̀ mọ̀ pé eré ẹran la jókòó sí mo ní ta ló gbẹ́ igi ìlérè
bàbá mi ṣe wá ń ṣàlàyé pé ẹranko ní ọ̀ní lẹ́ ń wò yẹn èmi náà wá ka eyín ìtòkè ó jẹ́ 100 ìsàlẹ̀ jẹ́ 110. eyín òkè 100 ìsàlẹ̀ 110. ó ní àgàmú kan báyìí tó yẹ pé tó bá ti dàgbà tó yà àgàmú yẹn máa yọ lẹ́gbẹ̀gbẹ̀ báyìí ìsàlẹ̀ náà máa yọ nísàlẹ̀ báyìí. ìyẹn ni plum tó máa fi ń plum kan láti wọ́ wọlé. ètò ìgbéyàwó Ọlọ́run. Crocodile jẹ́ ẹran kan tó jẹ́ pé o ò lè dá jẹ tó bá ti pa báyìí àwọn àlejò wọn máa dé àlejò tó respect wọn máa dé wọn máa béèrè tàwọn dà. ọmọ ìgbà tó pa o. ọmọ ìgbà tó pa o ìgbà tí wọ́n máa wá wọ́n sọ pé a gbọ́ pé kí lẹ gbọ́ ọ̀yá tiẹ̀ rí ọdẹ gbọ́dọ̀ fún wọn torí tó bá fún wọn wàá lóyún tó bá fi ṣahun inú àwú wọn ò ní rí ṣe torí tó fi ṣahun ìwọ ti dá kókó ò gbọ́dọ̀ dá jẹ tó bàbá wa ń gbà yẹn a máa fi sínú párá à ń pè kíní kan párá yẹn ń bẹ̀ la máa ń fi ẹran sí máa fi ẹran sínú párá ẹni tó bá wá àti pẹ̀ràn yìí nísìnyí ó ti tó bí oṣù mẹ́ta o a tún máa bá àlejò tó máa wá bá wa a tún lọ yọ kiri kan fún wọn náà gbà torí ẹ a gbọ́dọ̀ fi ṣàwọn lẹ́yìn awo ẹ̀yìn ẹ̀ tí ó bá ti dàgbà wọ́n fi ń ṣe stone wọ́n fi ń ṣe bàtà wọ́n fi ń ṣe báàgì wọ́n gbé kọ́rùn designing bag àwọ̀ crocodile ni. ìtẹ̀sán yẹn wà interest mo rò pé awọ ẹ̀ lọ́ fi ń ṣe bullet proof so tẹ́lẹ̀ yìí tó bá dàgbà tó ti dàgbà tó ti bọ́ dáadáa àwọn bàbá wa ìbọn ò lè wọlé sí lára wọ́n á fi ṣe gbá àti iwájú wọ́n á tún fi ṣe gbá àtẹ̀yìn ọyẹ́ máa bọ̀ ogun tẹ́ bá ń ta ẹ̀yìn rọ̀lẹ́ pa. ẹ̀yin ọmọ Yorùbá láṣà àníṣe irú ẹranko ló wá dàbí ti crocodile tẹ́ pé òun náà máa ń yẹ ẹyin pamọ́ àwọn èèyàn kì í fi ojú rí ẹyin yẹn. ẹ ṣeun ẹranko tó tún dà bẹ́ẹ̀ mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run alhamdulillah àwọn awó ẹtù òun náà máa ń yín ẹyin á fi awalẹ̀ á bò mọ́lẹ̀ á wá fi ọ̀rọ̀ kan sí ìta. bí awó náà ṣe ń ṣe yẹn ni. báwo náà ṣe ń ṣe yẹn ni ìgbà tó bá fẹ́ pa á lọ́sẹ̀ máa kú jáde ìwọ tó bá lọ́yọ̀ kan nú ẹyin awó tó bá mú lọ ó máa mú yẹn lọ ìyókù wà nísàlẹ̀ bẹ̀tù ìwọ tó bá mọ̀ yín pé ìyókù gbọ́dọ̀ wà nísàlẹ̀ wàá wá máa húlẹ̀ wàá kẹ́ hu ẹyin jáde láti lẹ̀. bẹ́ẹ̀ ni lékeléke náà kò sẹ́ni tó rẹ́ni lékeléke rí àwọn bàbá wa wọ́n sọ fún wa pé inú omi lékeléke tí ń hún ẹyin ẹ̀sẹ̀ ló ti ń jáde tó bá di ọdún gbogbo wọn á lọ ṣe ìrìn àjò nínú omi wọn á pamọ́ àtọmọ àti ìyá wọn á tó fò jáde láti inú omi gbogbo wọn tó jọ máa rí bákan náà ni. kò ságbàánu. ìwọ tó bá sọ pé tó bá mọ̀ pé kékeré lékeléke ọdún tó lọ ó dààmú o ò lè dààmú láàrin wọn àti ìyá àtọmọ kọ̀ọ̀kan náà ni. ẹyẹ funfun yẹn tó jẹ́ lékeléke nínú omi nínú yẹrin. a máa sọ̀rọ̀ nípa ìyẹn but topic tá a wà lórí ẹ̀ òun ni ti ọ̀nì. báwo ni ọ̀nì ṣe ń bímọ ẹgbẹ́ tó bá ti yẹ ìyẹn tán bí ẹyin mélòó ni ó lè yìn láàrin ọ̀nì kan lè dárí. ọ̀nì 100 ń bí 200 ní ọmọ ọ̀nì. lẹ́ẹ̀kan ṣoṣo. ó tún wá kùn kan ejò kan ń bẹ tó ń pè ní ọká yẹn ẹ̀kan lòun máa ń bímọ tó bá jẹ́ abo ẹ̀kan ni ló máa bímọ tó bá ti hín ẹyin tán á kó ẹyin yẹn mì tó bá ti kó omi tán á wá lọ sínú rà ibi tí ẹrẹ̀fọ̀ wà. ẹ rí àsìkò tí kò wá pípa mọ́ra tí kò sí àsìkò mọ́ ẹ rí ẹ̀yin ọlọ́gbọ́n olóye láìpẹ́ a máa post fídíò ọ̀rọ̀ nípa ìjò tẹ́fẹ́ sọ̀rọ̀ nípa ẹ̀ so a máa ráyè ní àsìkò